mo kí gbogbo ìyá wa tẹ kanko dáadáa lónìí èyí tẹ wọ aṣọ náà lọ́wọ́ ó yẹ bọ́ fúnra yín. ẹ sàbíkú ni mùsùlùmí. ẹlòmíì ó wọ aṣọ àmọ́ nǹkan ní ọ̀bọ̀ wọn bọ̀ fún mi. níbi àgbákò tí ó pàdé gbogbo jíjẹ́ra àgbákò tá a pàdé tí wọ́n fi bọ́ aṣọ lọ́rùn wa níbọ̀kúbọ̀ ọlọ́mọdé àbáwọn. ẹ sàmì dáadáa. ìyá wa Sùlíhà ti lọ. alilẹ̀ mọ́tò ẹ̀kìtì. ẹ̀mí ìyá náà sì gbò dáadáa bí bẹ́ẹ̀ kọ́. alilẹ̀ mọ́tò ẹ̀kìtì. bàbá wa ṣe ṣé bẹ́ẹ̀ náà ni. alilẹ̀ mọ́tò ẹ̀kìtì. 110 nìyá náà lò láyé. alilẹ̀ mọ́tò ẹ̀kìtì. gbogbo ẹ dákun ẹ fi owó mú wá yìí. alilẹ̀ mọ́tò ẹ dákun ẹ fi ilẹ̀. azamanu muhayyanu. lẹ́yìn tí ìkẹ́ni kankan máa mọ̀ owó kankan wá mọ́. alilẹ̀ mọ́tò ẹ̀kìtì. ẹ bá ń pariwo Allahu lẹ́kẹ̀lẹ́kẹ̀ mọ́. alilẹ̀ mọ́tò ẹ̀kìtì. ìyá wa lò 110 láyé. alilẹ̀ mọ́tò ẹ̀kìtì. ẹ̀yin ọmọ ẹ̀ sì kọsẹ̀ látara ẹ̀ kọsẹ̀ látara ìyá yín. azamanu muhayyanu. ọmọ mi ti ṣòfò látara ìyá rẹ̀ kí ìyá rẹ̀ tó lọ. fàáṣẹ sùwálì. gbogbo ọmọ tí ó bá gbàdúrà lẹ́nu òbí rẹ̀ ọmọ náà ò ní ṣàdúrà fún un náà. yẹ́sẹ̀ kí mọ̀nyìnbá yìí nù. gbogbo ọmọ tó bá fẹ́ rí lu jàǹkáríwọ̀ òbí rẹ̀ ọmọ náà ò ní fojú rere tí ó fi kú. àwọn mẹ́fà tó rẹ̀. òbí la pé bàbá àti ìyá bọ́ ọ bá ti kọsẹ̀ látara wọn ti kọsẹ̀ lára ọlọ́run náà ni. ó jẹ̀bú ni wọ́n jì bẹ́ẹ̀ tẹ̀ ìkìrọ́mù mi. وقضى بعد الاستعاذة والبسملة ألا تعبدوا إلا إياه أكبر ينامي. ó jẹ̀bú ni wọ́n jì bẹ́ẹ̀ tẹ̀ ìkìrọ́mù mi. وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. أوجب الواجبات إكرامهم gbogbo ọlọ́run máa ń bẹ̀rẹ̀ rẹ̀ kó bá ń kan sára sọ́dọ̀. inú mi àhákùnrin ìkìrọ́ mi. tẹ́ẹ̀fì mọ̀pọ́lọ́wọ́ ọba ó yan ọ̀jàgà àgbákò kúrò lọ́rùn èèyàn ọmọ ẹni òbí rẹ̀ bá dàgbà ọmọ tóbi rẹ̀ bá dàgbà ó wà nínú ewu. àbẹ̀lẹ̀ tún ní fipò láàárọ̀. tẹ́ ẹ bá rí ọmọ mi tí ń sọ́lé ní káàkiri inú àwọn òbí rẹ̀ odò sígbà tí wọ́n ń bẹ láyé àtà wọn fi kú ọmọ náà ní rírẹ̀ ṣe tí èkú. àbẹ̀lẹ̀ tún ní fipò láàárọ̀ mi ń bẹ̀ dé hẹ́mìlì. ó ń bẹ lọ́wọ́ pọ̀ fẹ́ jẹun ọmọ sọ òbí tiẹ̀ nígbà tí ń bẹ láyé sọ jẹun tiẹ̀. àìbẹ̀ àti ní láyé àwọn bàbá Ísírẹ́lì ọkùnrin kan bẹ ó ní ìyá láyé. أوجب الواجبات ẹ dákun ẹ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí láàrin ìṣẹ́jú méjì. أوجب ẹ dákun ẹ má ṣe nǹkan kan mọ́. ọkùnrin ta wí nínú àwọn ìjọba ní Ísírẹ́lì ni ó wà ní ohùn. أوجب الواجبات إكرامهم irú ohùn títọ̀ yìí bó ní ó ní ohùn náà ó tó 1 billion rẹ̀. إكرامهم tí ń bá ń ka àtàwọn àtọkùnrin àtobìnrin wọ́n jáde síta wọ́n máa gbọ́ àtàwọn rẹ̀ bí ń ti ń ka àtàwọn yẹn. أوجب الواجبات إكرامهم àmọ́ àdánwò tọ́lọ́ ń fi kàn ní wípé ọmọ tí ni ó sì ní jágbajàgba ohùn. إنهم àmọ́ wa mutí yóò mutí débi pé yóò mutí àmupara. إنهم أحق بالإكرام tó bá tó wá mutí tán tójú rẹ̀ dá ó ní òkè títí máa bẹ lọ́hùn tí ó máa lọ ka àtàwọn mẹ́ yóò máa pè é lọ́hùn ismullahi al-azami kò sì ní pè fún ìṣẹ́jú márùn ọlọ́run lòun ti dé. إنهم أحق بالإكرام ọkùnrin tá a wí ìyá rẹ̀
àbáwá sọ fún ní gbogbo gbà pé yàwó ẹ̀lẹ́dí tẹ́pì lọ́ha bẹ̀rù Ọlọ́run mọ́ mutí mọ́. أملت لي ثقلا ومن fọtí mímu lẹ̀. ومن بعد حملي ọtí tó mú yìí àwọn Bani Israila tó mọ ká Tawra fún tí wọ́n bá mọ̀ pé mutí ni owó ní tẹ̀lé ọmọ. أرضعتني ẹ̀dàpọ̀ ṣe ń tí ìyá sọ dàbí ọ̀dà. إلى واني ẹ̀dá mi lóhùn. في قومي yóò bá wá pariwo mọ́ ìyá rẹ̀. إن أمي a ní màmá òun fún lẹ̀. إن أمي gbogbo wọn ọmọ tó ọmọ jágbe mọ́ ìyá rẹ̀ ọmọ ò ní jágbe mọ́ wọn ọmọ lù ọ́ ni. إن أمي هي التي خلقتني ẹ bá pariwo Allah. ربي فصرت بعد الله أنا أمين a máa jágbe mọ́ ìyá rẹ̀ ní gbogbo gbà aláwọ̀sára. أجب الواجبات إكرام أمي alimiskin billahi. إن أمي أهلا وسهلا. أحق بالإكرام bọ́ ọ bá ń jágbe mọ́ ìyá rẹ̀ ní gbogbo ìgbà torí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ ọmọ tó ń jágbe mọ́ ìyá rẹ̀ torí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ owó rẹ̀ á padà dé lọ sí ní o. أملتني في كل torí fún ara náà ni ọmọ bínú sí ọ. أملتني في كل أيام ẹ bá kan sára sọ́dọ̀ òun mọ́. ومن بعد أمري ó ti máa la kó máa jágbe mọ́ ìyá rẹ̀ ní gbogbo ìgbà ó wá dijọ́ kan ọmọ yìí mú ọtí ó mú ọtí débi pé ìwà ń ta gẹ̀rẹ́gẹ̀rẹ́ bàbá. ومن بعد حملي ìyá tún ti wá rí ipò tún ti mú tí ìyá níyàwó àlàdí tẹ́bí lọ aleikum bẹ̀rù Ọlọ́run àní ọmọ mo ti mọ́ ó gbọ́ pé ìyá rẹ̀ wúbẹ̀ báyìí mo ti la ìyá rẹ̀ nígbàjúmọ̀. ومن بعد حملي àwọn èèyàn kan pariwo Allahu Akbar ni ìwọ òfòyà rẹ̀ létí àwọn òfòyà rẹ̀ ló ń jẹ. أرضعتني sásọ tí wọ́n ń wọ̀ ni ìyá rẹ̀ ń wọ̀. أرضعتني sórí ire tó ń ṣe láyé náà nìyá rẹ̀ ń ṣe ìyá rẹ̀ ó béèrè owó lọ́wọ́ rẹ̀ ó máa wá tẹ̀lé owó fún ìyá rẹ̀. أرضعتني ọ̀bẹ̀rù jọ tí àwọn ọmọ tọ́lọ́ àwọn òkè àwọn ọmọ tiẹ̀ náà. أرضعتني nígbà tó bá ṣe fún mi rẹ̀ làwọn ọmọ tiẹ̀ náà ṣe dọ́bù rẹ̀ fún wọn náà. أرضعتني Allah Allah. في قومي إن أمي ìlú mọ́mọ́ fàmọ́ wa èyìnbó ànábì Muhammad. إن أمي ọwọ́ afọ́ya létí bó ti gbáya rẹ̀ létí ìyàwó abẹ́rẹ́ sí ní sunkún. إن أمي ó wu abú débi pé ẹnu ìyá rẹ̀ ọ̀ka ìyá rẹ̀ fi sunkún. ìwọ ò ní sunkún gbà tí wọ́n bá dàgbà wọ́n sùn ẹ̀jẹ̀ ni. إن أمي Allah. هي التي ìyá tí ó bí ọ ìyá tí ó bí ọ náà ló ti bí ọ. بعد ربي gbogbo ń tọ́ da lónìí àlùbáríkà rẹ̀ kọ́ àlùbáríkà ìyá rẹ̀ ni. بعد ربي فصرت بعد الله hostage أنا أمي ọmọ yìí kò rí sí nǹkan kan. أوجب الواجبات ngbójú rẹ̀ dá tó dijọ́ kejì ọmọ yìí wá lóòkè níbi títí ń bẹ Ọlọ́run ó pe Ọlọ́run ọ̀dáhùn mọ́. أوجب الواجبات ó pe láàrin ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ó pe fún 40 years. إكرام Ọlọ́run ọ̀dáhùn mọ́. ìyá tó sì ṣe ń tó ṣe fún yìí ìbànújẹ́ ti mú ìyá yìí débi pé ojú ìyá yìí ti fọ́. إن أمي ó wá sùn lọ́jọ́ kan ó wá lálàá pẹ̀lú ìgbà tí ń bẹ Ọlọ́run ní dá Ọlọ́run bọ́ọ̀ bá ti rí yọnu ìyá rẹ̀ o lè rí yọnu èmi Ọlọ́run. إن أمي هي الله. التي خلقتني ọba kọ́ oríṣiríṣi àwọn èèyàn ó ní káwọn lọ́dọ̀ ìyá òun ìyá rẹ̀ sì ti dá fọ́jú. بعد ربي ìgbà wọn mú un déwájú ìyá rẹ̀ ó ní Ummi ìwọ ìyá mi ìyá níta ni Ọlọ́run ni. ìyá mi kí ló wá látàrí ìmọ̀ye ọdún yìí. Ọlọ́run bẹ Ọlọ́run ò dáhùn lóhùn mọ́ òun wá foríjì yín ni ìyá ní láàrin dọ́là àǹkà. ó ní pàdé ìyọnu Ọlọ́run. ìyá náà ní pàdé ìyọnu Ọlọ́run. بعد ربي lẹ́yìn tó ń sọ fún ọ pé ọmọ mo ti mọ́
ṣé bí ìyá rẹ bá ọ sọ̀rọ̀ pé kó o mọ̀ sí tí ọ̀dà mọ́ ló ń yàn ìyá rẹ lódì ọmọ ń yàn wọn náà lódì ó tún ṣàgbákò. ilé omi ìyàlẹ́ tí yóò fi ní àwọn ọmọ ìyá wa sùlíyá tí wọ́n lọ yìí mo kì í kú oríire ìyá lo 104 láyé 110 ẹ̀ sì kọsẹ̀ ẹ̀ sì ṣe lára ìyá yín báríkà yín. bẹ́ẹ̀ ló bí. Ariadi Lukmanu l'Amẹ́ríkà ọlọ́run gbádùn mọ́. òfin tó bá ẹgbẹ́ bí kí wọ́n dé lórí lójú wọn. wọ́n wá pòrí ọ̀dọ̀ ìyá wọn pòrí ọ̀dọ̀ ìyá kìí ṣe 20 times. gbogbo ìgbà tí wọ́n bá ń dọ́dọ̀ ìyá ìyá ò ní láàrídọ́ lọ àǹkà àní kò ní pàdé ìyọnu ọlọ́run. nígbà tó máa yí torí pé wọn ò ní àbújá ọkàn mọ́ àfikún wọn wá ṣe ń tí tó já sí wípé nígbà tí ìyá àwọn ti lóun ò ní rí ìyọnu ọlọ́run ọdún kẹ báwo dá iná kọ́ pọ̀. wọ́n dá iná náà ọ̀pọ̀. wọ́n ní ẹ lọ sọ fún ìyá àwọn pé òun ti dá iná kí náà tí àlìkíámọ̀ tó jẹ́ òun kó òun kọ́kọ́ fi iná ju ara àwọn láyé yẹn. òun mà pé òun ti ṣàgbápò. ọba gbé gidigbó kí wọ́n tó jù sínú náà ní ẹ̀ lọ sọ fún màmá òun. wọ́n dọ́dọ̀ ìyá wọ́n ní wọ́n ìyá ọmọ rẹ tó níláárí dọ́là àìlérò tó ṣépè fún tó ní kò ní rí ọ̀nà ọlọ́run nítorí fẹ́ ṣe ni o. kódà iná náà ti ń jò fẹ́rẹ́fẹ́rẹ́. káwọn gbé sínú náà ló kù pé kóun lọ kúkú lọ bọ́ lọ́wọ́ kóun kúkú mọ̀ pé òun ti jóná látàyè kó tó di pé òun jóná tọ̀run. abiyamọ dáadáa abiyamọ retí ò ní fẹ́ kọ́ mọ òun ó ṣòfò. bí a ti gbọ́ bẹ̀ báyìí ìyá dá rídọ̀ náà àlè. ẹ dákun ẹ má jọ wọ nítorí ọlọ́run. gbogbo èpè tó ń ṣe òun fi rí afẹ́sẹ́ náà nì. kó bẹ̀rù ọlọ́run náà lòun sọ fún láàrin ìgbà tí ìyá ń sunkún pé kò gbọdọ̀ wọ náà kò gbọdọ̀ wọ náà ọlọ́run bá ní kiri ìwádìí Jibrilu kójú ìyá náà sí là. ló bá rí ìyọnu ìyá rẹ̀ ń jọ náà. lọ́wọ́ ọba ṣe fún ẹ ìyá rẹ nídìí mílíkì ọyọ kan lásán ọmọ pọ̀ fún. inú omi. gbogbo dáadáa tí ń bẹ lọ́wọ́ rẹ tó fi dùn ìyá rẹ nínú ìjọ tí wọn náà bá dínkù àgbà ọmọ òní dùn ọ nínú. inú omi. abá gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà wa sùn ní adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ní kí ẹ síra rẹ kẹ́sì kọjá gàbókò lọ́rùn yín ọlọ́run wọn láàjẹ kó lẹ́yìn ọlọ́run kó kẹ́yà wa sùlíyà ó foríjì wọn sí alibarikọ́lá nàbí Muhammad ẹni tí ẹ bá tọ́jú ìyá rẹ̀ tẹ́lẹ̀ máa lọ tọ́jú ìyá rẹ̀ wà fìdí làhùnmá yàmà hàlùlẹ mi dàrá hàmàtì wà kúrò bẹ̀rẹ̀ àmúmọ́ kàmẹ́ rọ́bẹ̀yà ni sọ̀bìrà.